ṣé dandan ní ká fọ olówó ni. dandan kọ́ báṣe rí àfàbà ti bọ̀. ẹlòmíín gbọ́ wa lẹ́nu yóò ké lẹ́nu ẹ̀ lọ́hùn yóò ké gbáwọn arìn dín ó ṣeun àdúgbò fún yín. bá àfàbà ló wà ní ọlọ́run lórí gbà. àánú lórí gbà. àwọn tí yóò sì lówó tí wọ́n ti lọ àtàwọn tó kù ní kété kí wọ́n jẹ́ ní ọlọ́run mọ́. àwọn kan bọ́ láwọn bẹ lọ́hùn yìí ni. wọ́n dà níbà Muhammad tó fi rí bẹ̀ ni pé tọ́ba yìí kó wo labá bùn ni wọ́n lè torí owó wọn fi tẹ̀lé. Famous TV. Click Famous TV on YouTube to subscribe to our channel. Please like, comment, and share. You will be blessed as you follow us on YouTube. God bless you. ààrẹ ńlọ́fà ló tú àṣírí inú ilé mi. yuhibbul ilahu. ọlọ́wọ́ àmọ́ wá fẹ́. man ata dhakiran lahu. ọwọ́ adé orí kẹ̀kọ́ dẹnu ọ̀nà ọlọ́run ọwọ́ ń pè wọ́ ọlọ́run mo dúpẹ́ ìwọ ọlọ́run mo dúpẹ́ ìwọ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run sì máa fẹ́ràn rẹ ni. ala ni'mati azida ilayhi karoziki. bí ti ń ṣe tiẹ̀ ti ń lékún ni ìjà tẹnìkan ó lékún ojú kan náà lọ́wọ́ kọ̀ọ̀sẹ̀ míì kọ́dà ń kírun jù ọ lọ àwẹ̀ rẹ̀ stand ju tiẹ̀ lọ lọ́dọ̀ èmi ọlọ́run àmọ́ kádàrá tiẹ̀ ni torí pé báyìí pé nǹkan kan tó ń bẹ tó yẹ ká máa bẹ̀rù lẹ́yìn ọlọ́run ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí ètò asahabul janna jákèjádò ayé à ń bẹ ní Diamond 88.7 your shining supreme station ẹ̀rí ńbẹ̀ láwọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀ máa gbé ètò asahabul janna à ń bọ̀ wá kí yín ẹ̀rí ẹjẹ́ àyìn ọlọ́run yìí ná ó ṣe nínú ayé wa wọn alọ́lọ́run ó ṣe nínú iṣẹ́ rẹ̀ tani kọ́ wá ṣe yòókù ni àwa dúpẹ́ fún ọ pé ojú ọ̀nà làwà yìí má jù wá nù. alhamdulillahi nimna thumma okizona. ajẹ́tùmọ̀ bí atúndúpẹ́ fọlọ́. kama tafin naumi wal ahluna yabukuna. ajẹ́tùmọ̀ bí. kama tafin naumi wal ahluna yabukuna. ìwọ Ọlọ́run a dúpẹ́ fún ọ ó forun kùn wá asùn ẹ̀yin tẹ́ ń gbé tó asahabul janna ọkùnrin obìnrin ẹni tí ń gbọ́ pẹ̀lú etí ìfẹ́ ẹni tí tó ń gbọ́ pẹ̀lú etí kí ni wọ́n tún wí gbogbo yín náà lákì ọlọ́mọ sàkàlùkù lẹ́sàn. àmín. àfàwọ̀ ajẹ́tùmọ̀ bí àṣẹ ọpẹ́ ni pé kéèyàn ó sùn ó sì rọrùn sùn kò dìgbà tó lóògùn oorun kó tó sùn ọpẹ́ kan tó nù àwọn kan bẹnu ayé àfikún olóògùn oorun bí ọba lóògùn oorun kò ní rọrùn yọ jájú kalẹ̀ kànga báyìí a ní gbogbo ẹ̀ tílẹ̀ ìmọ̀ ìbíyìn tí ń gbọ́ gbogbo ẹ̀ ní kọ́dọ̀ ọ̀rọ̀ táwọn ọlọ́dẹ ń sọ gbogbo ẹ̀ ní gbọ́ǹta náà ẹ̀yin ò sùn ní mo sùn mo rí sùn mo díjú ojú ń ta mi la ilaha illallah bàbá wa fẹ́ sùn ara ọlọ́run kan bẹ lára òun mo bọ́ sí bẹ́ẹ̀dì mi láago mọ́kànlá nítorí sọ̀rọ̀ àmọ́ aago mọ́kànlá ń kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún báyìí oorun sì gbé mi lọ irọ́ ni ọlọ́run nìkan ló mọ̀ ó lè sọgbà tó sùn ìgbà mọ bọ́ eré bẹ́ẹ̀dì ńgbà mọ bọ́ eré ṣíà ńgbà mọ bọ́ eré tírísítà ńgbà mọ bọ́ eré rọ́ọ̀gì ntí wọ́n lè wínú àmọ́ aago báyìí ọlọ́run ló mọ aago tó sùn ọlọ́run àwa wá jí àsùn àjí àwọn kan wá ń bẹ à ń jí láàárọ̀ táwa nínú báyìí pé àsàlátù khairun náà mo ti sùn púpọ̀ báyìí ọmọ yìí bá mú pákó mi bẹ́ẹ̀ wọ́n ti ń wí ni a sì ń gbọ́ káàsà inú mẹ́rin tó bùn mí ọlọ́run ẹyọ kan tó tún kù náà ló tún pa yìí ṣé wọ́n wá bàgbàlagbà arúgbó ara bí la ilaha illallah inú lẹ́kẹ̀jì wọ́n ti ń ké báwọn. kàmúnà ìmí. ọ̀pọ̀ ọ̀nù ẹni ó sùn. sálámà min kulli munqasatin. ajẹ́tùmọ̀ mi. wasara fi subuhi mafutuna wa majnuna. ọ̀kan tó nù. wasara fi subuhi mafutuna wa majnuna. ń bọ̀ orí ìyìn ọlọ́run lọ́wọ́ jẹ́ àwọn èèyàn wà ní kàásì èkejì rẹ̀ ń bẹ̀ afáàmẹ́rin ìyìn lọ́hùn tá àyìn lọ́hùn náà ni afẹ́ wàsílámù dákẹ́ ni pé ó yẹ kí ìyìn lọ́hùn yìí lóòótọ́ afẹ́ wàsílámù ẹ sálámù sílẹ̀ káwọn èèyàn mọ̀ pé èèṣì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ohun àfáàwọ̀ àgbà lẹ́gbọ́n ni aṣẹ́yìí wọ́n lè pa àhá dáadáa ayé sì wá di nǹkan bọ̀ wá wí nǹkan tó o sì wí nísìnyí pẹ́kẹ́ wọ́n sì sọ́dọ̀ okòó olú ẹ̀ alẹ́ ọlọ́run kan ń kí àwọn èèyàn lérí kínní òun ọ̀mọ̀ pé mo rò pé mistake kò sẹ́ńtì ò lè ṣe mistake òun ń kí àwọn èèyàn pé kundus fún yín ọ̀tọ̀ ni tó fẹ́ wí ọ̀tọ̀ ni tó fẹ́ wí ọwọ́ ní kundus wọ́n sì ọmọ ádámà ọlọ́mọdé yìí ó sì wí wọ́n sì gbà lẹ́nu ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jí nínú ilé yìí tẹ́ ẹ jí dáadáa táwọn yín gbowó oúnjẹ lọ́wọ́ yín táwọn yín sì wẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ tẹ́yìn náà sì jáde lọ́bẹ̀
kùndùsì fún yín kùndùsì bó o. ẹ yóò rí bẹ́ẹ̀ gbogbo ẹni ó bá sọ ń tọ́ da ẹlòmíì ò lè kó òun gbọ́. àfẹnjọ́ bá sùn àfẹnjọ́ ẹtù wí. ẹni ó bá sọ ń tọ́ da tó gba yìí lérí ẹ kọ́dà ní ọmọ kí n mọ gbọ́. àmọ́ tó bá ọlọ́mọdé á sì sẹ́yìn. ọlọ́mọdé á sì wí. àwọn ni pẹ̀lẹ́ àná wọn ní báyìí. wọn làwọn aláàjì sọ wọn náà sì ọ̀rọ̀ sọ yóò gbọ́ o yóò kódà wọ́n ṣe làbárì fún mi ní o ẹ̀yin níbo lẹ́yìn náà ti á ṣe irú rẹ̀ ọlọ́mọ fi kàn wá. àmín ọmọ afáwọn ẹgbẹ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Guniya apá náà kásẹ̀gì ẹwà Islam afáwọn a máa rí dáadáa àmín ẹ máa wà dáadáa àmín ọ̀dà Quranul Azim àmín ẹ máa wà dáadáa àmín ẹ máa bẹ dáadáa. èmi Ọlọ́run kana Allahu tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ mi ṣe wà nù shakiran alima èmi gbogbo àwọn tí wọ́n tọ́ sí kí n dúpẹ́ fún èmi Ọlọ́run máa dúpẹ́ èmi náà máa dúpẹ́. Ọlọ́run ó dúpẹ́ fún yín o sẹ́ńpá náà máa lò Ọlọ́run bá dúpẹ́ fún yín o tọ́lọ́run bá dúpẹ́ fún yàn oore yẹn ó máa lékún sí i. kì í ṣe pé yẹn ó rèé kún Ọlọ́run lẹ́nu ọ̀nà rẹ̀ yóò kàn rí pé nǹkan òun yàtọ̀ sí dáadáa ni. àṣẹni Ọlọ́run bá bá bùn ní mímọ̀ kó máa dúpẹ́ ni o kó máa yìí pé wọ́n máa fi mímọ̀ ni wọ́n máa fi àtàkì àwọn èèyàn. gbogbo ẹni tó bá tiẹ̀ ti rí. ẹni Ọlọ́run bá bùn láàká yìí kó dúpẹ́ ni o kó máa pe láàká yìí wọ́n máa fi ba nǹkan jẹ́. torí ẹlòmíì ò ní làákà yìí tó fi lo ayé. rárá ó sì fún ọ. àfi kó mọ̀ bó ti ṣètò làákà yìí tọ́lọ̀ bọ̀ máa fi dúpẹ́ fọlọ́run. ìwọ tá a bá ní ọ máa sọ̀rọ̀ máa dúpẹ́ fọlọ́run ni. torí ẹlòmíì fẹ́ sọ tí ò rí sọ. ẹlòmíì fẹ́ sọ kò rí sọ. bẹ́ẹ̀ ẹlòmíì fẹ́ sọ tí ò rí sọ. kọ́ mọ́ wàá sọ̀tọ̀ kú sọ. ẹ̀yìn tọ̀ ọba ti di pé èwo ló yẹ kí n fi síwájú èwo ló yẹ kí n fi káyìn ọ mọ̀ pé eléyìí náà Ọlọ́run eléyìí ń dúpẹ́ fọlọ́run. gbogbo ẹni ó dákẹ́ tí ń wo bọ̀ tí ó sọ̀rọ̀ ọ̀hún náà kéjì pé wọn mọ̀rọ̀ sọ. wọ́n máa sọ. kálukú ń wo ibi tí ó sọ̀rọ̀ sí náà. La ilaha lẹ́nu ọpẹ́ Ọlọ́run ọba Al-Qur'an tọ́lọ́ ń gbé fún Ànábì Muhammad bẹ́ẹ̀ bá kọ́ sí báyìí awwalu kalimatin qalaha fil Qur'an àkọ́kọ́ ọ̀rọ̀ tọ́lọ̀ nǹkan sọ tó yẹn bá sí Qur'an báyìí gbólóhùn náà ni alhamdulillah àkọ́kọ́ ọ̀rọ̀ tá Ànábì Ádámù gan sọ gbàtàdá Ànábì Ádámù awwalu kalimatin qalaha Adam Ànábì Ádámù kò sọ̀rọ̀ rí wọ́n máa ń nì ngbàtà àti ìfẹ̀mí sí i la wọ́n kọjá lè wọ́n ní anísí gidi ìjọ tó lọ wọ́n sẹ́mi sí i la ọ̀kọ̀kọ̀ ọ̀rọ̀ tí ọkọ̀ sọ báyìí ó ní alihamudulilayi. ilahi lakal hamdulladhi anta aluhu. wọ́n lọ tó sí ká dúpẹ́ fún wọ́n lọ ṣe wọ́n lọ ṣe. ala ni'ami ma kuntu qattu laha ahla. wọ́n lọ pẹ́ iye wọ́n lọ ká dúpẹ́ fún bẹ́ẹ̀ bá ti sẹ́rù Kùránì ìtẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tọ̀nà kọ́kọ́ wa ni pé ẹ mọ̀ mí lémi ẹ bá tún wá sùn tó bá fẹ́ tọ́lọ̀ máa ní ojú tó jíire bí ọ̀rọ̀ tẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan tọ́lọ̀ bá sọ ó jíire Ọlọ́run Ànábì ní tẹ́ wí ni pé alhamdulilayi lẹ́dí àyànà bàdàmà àmàtànà wà ilayhi nushur o jí dáadáa ìwọ́tọ̀ bá kọ́ jíire bẹ́ẹ̀dì àbẹ́rí ẹ̀ nínà ni àbẹ́rí pákó kan ni àyẹ̀kọ́ dìde hàn báwọn ọkọ̀ farabalẹ̀ náà ni bí ìṣẹ́jú kan sí kejì torí bó ti ń jí mọ́ dìde báwọn àwọn elétò ìlera ní èèyàn lè wo báwọn bẹ́ẹ̀ o sì dìde ọ̀farabalẹ̀ àmọ́ gbogbo nǹkan rẹ pìpìpì wọ́n yìí ṣe é báwọn o dúpẹ́ fún mi Ọlọ́run ṣe é alhamdulilayi lẹ́dí àyànà bàdàmà àmàtànà wa ilayhi nushur o sì Ọlọ́run mọ̀ ń fẹ́ gbọ́ lẹ́nu yín. afáwẹ̀ wàsílámù àwọn míì gbọ́ Ọlọ́run yìí gbọ́ bàbá kan bẹ ọmọ rẹ̀ kú ni wọ́n darí ibi iṣẹ́ bọ̀ ọba àwọn èrò lójú ọ̀nà kí ló dé ọwọ́ wọlé àkọ́bí ọmọ rẹ̀ ló kú wa ẹ̀rí ọwọ́ bẹ̀rẹ̀ tí wọ́n fọwọ́ ra ọmọ nílẹ̀ ṣe báyìí alihamudulilayi alihamudulilayi kálukú sansunkun ní alihamudulilayi nígbà wá sí tán láyé àkọ́bí nìyí ó ti parí yunifásitì ó ti sáàbù tán ibi iṣẹ́ rẹ̀ ní wọ́n ti fún lẹ́tà kọ́lọ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó ní tí ń dúpẹ́ sí òye yín ń dúpẹ́ ní sẹ́ni bí ti ń sọ̀rọ̀ àwọn yẹn tó sunkún ó ní ń dúpẹ́ pé Ọlọ́run ọba òjò ya wèrè kọ́mọ wa bẹ́ wulẹ̀ níta ní kọ́mọ wa sọ ẹ̀wù sí kọ́mọ fẹ̀ wùyá kọ́mọ jòkó ń hòhò ó ní bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń pa àbí ń pè é tèso ọmọ mi ọlọ́pẹ́ tí ń dùn òun náà ló fún mi. òun náà ló sì gbà á gbogbo ẹni ó rí bẹ́ẹ̀ fún ọlọ́mọsàbà sànú wọn. máa dúpẹ́ bí a wà nù. máa dúpẹ́ fọlọ́run. gbogbo tọ́lọ́run bá ṣe fún ọ máa dúpẹ́. ìṣesí téèyàn bá wà téèyàn bá ń dúpẹ́ fọlọ́run alihamudulilayi tọ́ọ̀dọ̀ tí ọba tí Ọlọ́run gbolo o tún akọ Ànábì tó kọ abóṣe tún sọ alihamudulilayi ala kulli hali. bẹ́ẹ̀ni gbogbo ṣẹṣẹ bọ fún wọn lọ. bóyá nǹkan dùnú bá sì dé bọ ìgbé Ọlọ́run alihamudulilayi. má ṣe fàárí. n fẹ́ gbọ́. má ṣe fàárí.
alhamdulilayi alladhi binicmatihi tatimmu salih anabi ló tún kọ́ báwọn fa tẹ bá rí n tó dùn mọ́ yín ẹwí gbólóhùn ni yẹn ni pé àlékún orí ó tún wá ṣẹlẹ̀ sí yín. má ṣe fáàrí má kàwé wájú ẹni tí ò ní àkójáde àjẹpẹ ẹni ọba ṣe báwọn kò dúpẹ́ ọba tọ̀hún jẹ́ pé wọ́n ní kí ni túmọ̀ tí wọ́n yin máa rẹ lójú ẹni tí ò bí. bẹ́ẹ̀ni má sì sáré lójú ẹni tí ò gbádùn. bẹ́ẹ̀ni. ọ̀n sáré. ọ̀gbẹ́ alábí ara mi lọ́bù ni bí bá ṣe báwo lásùwà èmi máa ń ṣe nígbà 1 million ni. bẹ́ẹ̀ni àkòsí tóun lè gbé. má ṣe bẹ́ẹ̀ dákun. bẹ́ẹ̀ lọ rẹ nìkan tí ò gbádùn. òṣèré nìkan tí ò gbádùn. tọba ẹni tí bá ti ń pa nǹkan tó lọ́n bá ṣe fún un mọ́ ọlọ́run gan tiẹ̀ fẹ́ nàkẹ́ máa pa á mọ́. wọ́n ní kí ni túmọ̀ tá a fi ní àpò káàkiri máa tọ́jú owó rẹ̀ síbẹ̀ má fi síbi tó ṣe pé kálukọ́ mọ̀. wọn kò lọ́wọ́ yanyanyan. ẹlòmíì lọ ná lójú àwọn ẹlòmíì akínnikílẹ̀ fẹ́ rà gan ẹnìkan tí ń bẹ́ nílẹ̀ tí ò rí ọ̀nà ni wọ́n fi pé ọ̀nà tá a fi dúpẹ́ ọ̀nà tó pọ̀ ni ṣàánú èèyàn ọ̀kanù kó tó wá máa tí tọ̀ wọ́n máa fi ronú ọ̀pá fún ọ̀n dúpẹ́ fọlọ́run ni. ẹ̀rí pa àwọn kan fẹ́ kọ́lé epo nísìnyí wọ́n fẹ́ kọ́lé kan wọ́n tún ara gbàdí. bẹ́ẹ̀ ni wọ́n á béèrè pé kí ló dé wọn náà ara ìkọtọ da ni. ara ìkọtọ wọn ò fẹ́ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ẹ máa pè wọ́n lọ́mù àkàwọn tó ń kọ́rú eléyìí ó ti ra gbàdí nkẹ́ ẹ̀ rí gbogbo wọn ni òfin dúpẹ́ fọlọ́run náà. wọ́n wá ara gbàdí tọ́lọ̀ ní orí ikọ́ náà ó tún wá ṣe nǹkan kan gbogbo àwọn tí ń bá ń bẹ lágbègbè rẹ táwọn ọ̀lọ́wọ́ tó wọ̀ wá wọ́ náà tó fi gbọ̀n àwọn náà ní ọmọdé tí ọba jẹ gbogbo ìgbà tó fi ń kọ́lé ó dà wọ́n àwọn náà nǹkan báyìí. gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fún ọ ní nǹkan yẹn. àmọ́ gbogbo nǹkan fẹ́ẹ́ fi gíláàsì kọ́lé tiẹ̀ ẹnìkan máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ń ta aṣọ dí ojú wíńdò ọ wá lè ra wíńdò tó fún kọ́dà fọkọ rẹ kó náà ẹni ọkọ léwu lọ ra wíńdò fún mi kò ní sọ̀rọ̀ rẹ láburú. bẹ́ẹ̀ ni aluminium mẹ́ta ni ẹgbà ẹ fi sí wíńdò mẹ́ta fi sí. ọparí kò ní sọ̀rọ̀ rẹ láburú láyé. ọmọ náà bòmí tí wọlé gbà gbogbo ẹ̀ náà sì bàjẹ́ tán ọbàjẹ́ tán mi gbà bẹ́ẹ̀ omi ọba máa wọ wọn lọ. àmọ́ sí bẹ́ẹ̀ nígbà Ọlọ́run kẹwọ́ wọ́n wá bọ́ bẹ́ẹ̀ tún ṣe fún wa. tó a bá kúrò láyé tán wọ́n sì máa sọ̀rọ̀ rẹ pẹ̀lú ọ̀nà. gbogbo nǹkan yẹn fi òfin dúpẹ́ fọlọ́run. ìjọba ní ọ̀nì èyí sọ ìjọba ní sọ́dọ̀ sásàánù rẹ̀ Ọlọ́run ké nǹkan ó sun sọ́dọ̀ tiẹ̀ ṣètò bí ó sì dá fáwọn yẹn epo yìí sì wá ń lo òkè tí ń lọlẹ̀ báyìí epo yìí sì wá ń lo òkè tí ń lọlẹ̀ báyìí wọ́n ló tún di 95 and 19 naira ló tún dà nísìnyí. kíjọba kan wá ní kí ni ṣẹlẹ̀ gan kọ́dà bó ṣe kó wo tòun náà lòún rùn sí i kí dẹ̀kun sáde bá. sẹ́rù àwọn ìjọba wa yìí àfẹ́wọ̀n sáfù tún jẹ́ àyà. irọ́ yẹn à ń dúpẹ́ náà ni. à ń dúpẹ́ náà ni kò síjọba tí yóò dúpẹ́ rú yìí gbogbo ẹnu la fi ń sọ ìyá àfẹ́wọ̀n sáfù ìbéèrè atẹ́gùn la wà ìjọba wo ní àgbẹ̀ngbà náà òun fẹ́ lẹ ilé ìpínlẹ̀ ọ̀yà ẹ̀ máa tà ní kọ́mọjẹ́ 6,000 àbí kí ti ń gbé 600 àkíníkà ní kọ́ ẹ̀ máa tà bẹ́ẹ̀ ìjọba tèmi mo fẹ́ kó ìjọba wo ni ara tí wọ́n fi ń rówó jí náà nù. tí wọ́n bá ti wá ṣe yóò wọ̀n lù. ibi wọ́n ti ń rówó falá náà nù. wọ́n àdúpẹ́ fọlọ́run. ibi wọ́n ti ń rówó jíkó náà nù ni. epo yìí náà ni. ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dúpẹ́ fọlọ́run. ìjọba wo nu àbí ká bá níjọba kankan wá fi kó dúpẹ́ fọlọ́run kọ́ bọ́ sáà níjà pé ókè gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ láàrin ìjà yìí pátá tẹ́ ń rajà lọ́wọ́ Ọlọ́run kẹ́mi ìṣiṣẹ́ ìjọba òwò mi ní í ṣe gbogbo èyàn sì mọ̀ mí kálukú ọmọ rajà 20,000 ìsanwó ẹ kọlọ fi gbẹ bọlọhún ẹ lè rí. àfẹnusí ọba ṣe bẹ́ẹ̀. wọn á ṣe bẹ́ẹ̀ kọńtírì mi yọ wọnú supamakẹẹti báyìí yọ wà pé wọn ó tì. kálukú mú tí ọba mú. yọ wà pé wọn ó tì yọ wà ní mo fún yín wákàtí kan kálukú ọmọ ara tí ọba. bẹ́ẹ̀ mo sọ fún yín. Allahu Akbar. ibi ń pa wá Nàìjíríà dé nísìnyí àfẹ́ Islam bá a bá lọ mọ́ndéètì ẹni ọba ní àyà tí ń gbóhùn lówó kọ́ wa ní o ti géètì méjèèjì gbogbo àwọn tá à ń bẹnu lé wákàtí kọ́mọ̀tì ẹ̀lú wákàtí kan ọgbọ̀n ṣẹ́jú ẹ máa ra mandate ọmọ fẹ́wù kò ní sí kankan bẹ̀ mọ́ níbi ara ni ọmọ Nàìjíríà dé ní. ẹlòmíràn fẹ́ fún fẹ́ǹsì gan. gbogbo tí wọ́n ń bùn wá nú àwẹ̀ wọn bí wọ́n fi ń dúpẹ́ bọ́lọ́hún ni bọ́lọ́hún adúpẹ́ olùdáwọ̀ òní. àrò ọ̀pẹ́tẹ̀ wá dùn ẹ má fi ilẹ̀ o. ẹ má fi ilẹ̀ Ramadan ẹjọ́ gba sàtífíkẹ́ẹ̀tì ni amọ́lọ́hún wá fẹ̀yìn lọ́wọ́ sókè ẹ rántí wọn. ẹ tó wá rántí pé owó èsè ríire o. eríire kọ́ lówó àánú Ọlọ́run ni àánú ni mo ṣàánú ẹ̀ ń gbà àánú ni kì í ṣe kí ẹni olówó ló ṣe ríire jù rárá àwọn tálíkà Ọlọ́run ọba kan bẹ wọn ò ní gá wọn ò ní go wọn ṣe ríire jù yín lọ. Kárúnà náà lówó kò sóríire. kò sóríire. ọlá ò sì sóríire. rárá. Fìràwọ̀nà náà lọ́lá. ọlọ́lá Nàmúrúdù náà lọ́lá. àfẹ́yọ̀sá ṣé dandan ní ká fọ́ olówó ni. dandan kọ́ pàṣírí àfàbà ti bò. ẹlòmíín gbọ́ wa lẹ́nu yókè lẹ́nu ẹ̀ lọ́hùn yókè ẹ̀gbọ́n arìn dẹ̀ ó ṣeun
àdúgbò fún yín. bá a fà bá lò wà ní Ọlọ́run lórí gbà. àánú lórí gbà. àwọn tí yóò sì lówó tí wọ́n ti lọ àtàwọn tó kù ní kété kí wọ́n jẹ́ ní Ọlọ́run mọ́. àwọn kan bọ́lá àwọn bẹ́ẹ̀ lọ́hùn yìí ni. wọ́n dà níbà Muhammad tó fi rí bẹ́ẹ̀ ni pé tọ́ba yìí kó wo la bá bùn ni wọ́n lè torí owó wọn fi tẹ̀lé. gbogbo àwọn tọ́lọ́ ń gbàdúrà àwọn lánàá táwọn fọlá wọn bẹ lọ́run lórí tọ́lọ́ ń gbàdúrà àwọn ìyá fáwọn islam gbogbo olórí mọ́sọ̀ yìí àwọn wàlí yìí ọlọ́run tọ́lọ́ ń gbàdúrà àwọn táwọn fọlá wọn bẹ lọ́run ṣé wàá ní mi owó òwúrò ni. àbá ti mú kàn gúté sí mú kọ sí. bàbá lé owó rìdí owó wọn ni. àwọn wà wá kú wa. wọn wá wá kú wa wọn ò lè lè kú. wọn á tún gbé fẹ́lẹ̀ mọ́ ní ẹ̀dẹ́kun máa gbé lọ. àmọ́ wa tòní àfẹ́ lówó gbà all means dáàjìlá ńlọ́fífà ń gérí ńlọ́fífà ń kún ńlọ́fífà ń yọ ọmú ńlọ́fífà ń yọ bàdí ńlọ́fífà ń kó fúta ńlẹ́fà ń gé ọwọ́ ńlẹ́fà ọwọ́ ọ̀tún olè ńlẹ́fà egun ẹ̀yìn abuké ńlẹ́fà ẹjí àfigbé ẹ̀gún tán pátámọ́sẹ̀ yìí dáàjìlá. ká kọ́ sí àwọn